Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò àgbáńláyé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn ajìjàǹgbara tó wà ní àtìmọ́lé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Lágbára Ọlọ́run gbogbo ibi tá a fẹ́ kó já sí náà ni yóò padà já sí. Ìròyìn ayọ̀ lọ́tún lósì náà là á gbọ́. Lóòótọ́ à ń pète kájèkúrò ọ̀rọ̀ ìkan tán ńlẹ̀ náà ni wọ́n tún gbọ́nwọ́ òmíì sáwo síbẹ̀síbẹ̀ ìfẹ́ Ọlọ́run alààyè náà ni yóò padà ṣẹ. N tó gbé mi wá pápápá ó náà ni ọ̀rọ̀ lórí àwọn Lady K, Omíyalé Táíwò àti àwọn tó kù, àwọn 12 tí àjọ DSS kidnap nílé olóyè Sunday Adéyẹmọ. Ẹ rí i pé mo wá lánàá mo ní àwọn DSS sọ wípé 3 péré ni wọ́n wà lọ́dọ̀ àwọn, wọ́n ti make correction yẹn. Ohun tí wọ́n ṣàlàyé ni pé 3 nínú àwọn tí ilé ẹjọ́ sọ pé káwọn ó kó wá òun náà ni wọ́n fi orúkọ tó jẹ́ orúkọ tó tọ̀nà lọ́dọ̀ tàwọn sílẹ̀. Ìyẹn ni pé orúkọ tó wà lọ́dọ̀ àjọ DSS ó yàtọ̀ sí àwọn orúkọ tó wà ní ilé ẹjọ́. Orúkọ àwọn 3 péré náà ló correlate tó jẹ́ pé àtọ̀tún àtòsì òun náà ló bára mu. Ìdí nìyẹn tí àwọn òfin láǹfààní láti kó àwọn tó kù wá. Meanwhile ní ọgbà ẹ̀wọ̀n tàbí níbi tí wọ́n máa ń rìmáàndì èèyàn sí, àwọn tí wọ́n bá fẹ́ kó wá sílé ẹjọ́ wọ́n máa mú list wọn wá láàárọ̀, wọ́n á pè wọ́n, wọ́n á máa pè wọ́n láti mọ sẹ́ẹ̀lì ibi tí wọ́n wà. Kálukú wọn máa jáde, wọ́n á máa pe orúkọ wọn láìmọye ìgbà kí wọ́n ò lè gbọ́. So àmọ́ bóyá ilé ẹjọ́ ló ṣe àṣìṣe léyìí, bóyá àjọ DSS ló ṣe àṣìṣe léyìí. Ohun tá a mọ̀ tó dájú náà ni wípé àjọ DSS bóyá ká béèrè lọ́wọ́ ara wa wípé ǹjẹ́ èèyàn ni wọ́n àbí ẹranko. Ìdí ni pé ìṣesí àti ìhùwàsí wọn kọjọ́ tí èèyàn máa dárí oorun. Ẹ jẹ́ àfojúnú wò ó láwọn ìlú tó ní tó lámì tó lapa káàkiri àgbáyé, àwọn ìlú tí wọ́n lágbára, àwọn ìlú tí wọ́n ní ètò, àwọn ìlú tí wọ́n ní ìjọba, àwọn ìlú tó ń ṣe àmúlò òfin, àwọn ìlú tó ń ṣe àmúlò ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n kì í tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀, tí wọ́n mọ̀ wípé ẹ̀tọ́ ọmọnìyàn òun náà ní láti sọ̀rọ̀, ẹ̀tọ́ ọmọnìyàn ní láti rìn nígbà tó wù, ẹ̀tọ́ ọmọnìyàn ní láti sọ̀rọ̀ nígbà tó wù, ẹ̀tọ́ ọmọnìyàn ò ní láti béèrè fún ẹ̀tọ́ rẹ̀. Ó ní bí wọ́n ṣe máa ń tọ́jú ẹni tí wọ́n bá mú gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn, torí pé ilé ẹjọ́ nìkan ló lè pè èèyàn lọ́daràn. Tí ilé ẹjọ́ bá ti sọ pé ọ̀daràn lèèyàn, ọlọ́pàá kankan ò lè sọ pé ọ̀daràn ni. Wọ́n á ló dìgbà tó bá délé ẹjọ́, ẹnu adájọ́ ni ìyẹn ti lè jáde wípé ókè pẹ̀lú ẹ̀sùn àtiwádìí tá a ṣe, a rí wípé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn ọ́, ọ̀daràn ni ọ́ nípasẹ̀ báyìí. Àwọn tí wọ́n kó nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ̀ wípé ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni wọ́n. Lóòótọ́ ẹ̀ṣẹ̀ kan náà ni gbogbo wa ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ tí gbogbo wa ṣẹ̀ náà ni wípé à ń béèrè fún self determination, à ń béèrè fún ìjọba ilẹ̀ Yorùbá wípé ó tó gẹ́ ọmọ Ilé-Ifẹ̀ alùbàtà kan gbọ́dọ̀ tó dárin mọ́. Ìran Yorùbá a fẹ́ dá dúró torí pé a tó láti dá dúró. Ìran Yorùbá a fẹ́ dágbé torí pé a tó láti dágbé. Ìran Yorùbá a fẹ́ ṣe tiwa lọ́tọ̀ torí pé a tó láti ṣe nǹkan wa lọ́tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ ní segede ń dágbá. Eléyìí òun náà ni ẹ̀ṣẹ̀ tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣẹ̀, òun náà lẹ̀ṣẹ̀ táwọn Lady K ṣẹ̀. Mo wá ní kí n jábọ̀ fún n tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa láti ọjọ́ 1 oṣù keje tí wọ́n ti kó wọn. Mo láǹfààní láti sọ wípé àná òun náà ni agbẹjọ́rò ló tó láǹfààní láti fi ojú kan 4 nínú wọn. Kí làwọn àbọ̀ tí wọ́n jẹ́ fún agbẹjọ́rò? Òun náà ni wípé ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan náà lájọ máa béèrè lọ́wọ́ àjọ DSS pé ṣé èèyàn ni wọ́n àbẹ́ranko ni wọ́n, torí ìsọwọ́ tírìtì èèyàn wọn kọjọ́ ti èèyàn ẹlẹ́ran ara. At least kájẹ̀ sọ pé èèyàn ṣẹ̀, ká sọ pé ókè o ẹlẹ́ṣẹ̀ ní lágbájá yìí o, ó dẹ̀ ní ìjìyà lábẹ́ òfin. Ìyẹn ò túmọ̀ sí wípé ká kọ́kọ́ fi ìjìyà tí ọ̀tọ̀ ká kọ́kọ́ fi jẹ ẹni tá a fura sí tàbí ẹni tá a lérò wípé yóò ràn wá lọ́wọ́ nínú ìwádìí kan, ká ti kọ́kọ́ fìyà jẹ wọ́n lọ́nà àìtọ́. Àjọ DSS orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Secret Service, the way bí wọ́n ṣe treat àwọn èèyàn wa, tí nǹkan mi bá wà lẹ́yìn bad or worst lélẹ̀ tó túmọ̀ sí wípé ohun tí wọ́n ṣe sí wọn èèyàn gbọ́dọ̀ ṣe sí ẹranko gan. Èèyàn ò lè fi engine oil kéèyàn fi engine oil fún èèyàn ló ń jẹ. Can you imagine that? Mo mọ̀ pé yọ́ yà yín lẹ́nu, ẹ̀yin náà ò ní fẹ́ gbàgbọ́. Lẹ́yìn tí wọ́n ti ń lù wọ́n bí àpò ẹ̀wà, wọ́n ṣe wọ́n léṣe rẹpẹtẹ. Mo sọ̀rọ̀ kan lánàá, mo ní possibility wà ìdí tí wọ́n fi gbé Nnamdi Kanu lọ sílé ẹjọ́
wọ́n lè ti bàjẹ́ débi pé kò wà presentable nílé ẹjọ́ débi pé tán bá gbé délé ẹjọ́ adájọ́ gan ó béèrè wípé kí ni wọ́n fi ṣe ó lè wà lára àdí tí wọn ò fi gbé wá ṣùgbọ́n àwọn sọ pé logistic ni ó jẹ́ káwọn ó gbé wá nítorí pé fún security reason ni. Bákan náà àwọn èèyàn wa tó wà ní ọ̀dọ̀ àwọn DSS yàtọ̀ sí wípé wọ́n ń lù wọ́n oúnjẹ méjì péré òun náà ni wọ́n láǹfààní àti jẹ òun náà ni ẹ̀bà àti fùfú wọn ò fún wọn léwédú láti jẹ kò sí gbẹ̀gìrì láti jẹ wọn ò fún wọn lọ́bẹ̀ ata láti jẹ kò sí ẹ̀fọ́ láti jẹ kò sí ọbẹ̀ ilá láti jẹ engine oil òun náà ni wọ́n fi ń fún àwọn èèyàn wa lóúnjẹ láì kìí ṣẹranko lélẹ̀ tó túmọ̀ sí wípé mọ̀ọ́súmọ́ bì ó wá ń yọ gbogbo wọn lẹ́nu débi pé tí wọ́n bá ti ń jẹun tán kò sí nǹkan míì ju pé kán gba ilé ìgbọ̀nsẹ̀ lọ ní tí wọ́n jẹ síkùn kí wọ́n lọ dálẹ̀ níbẹ̀ bóyá kó gbẹnu jáde tàbí kó gba ojú ibùsùn jáde eléyìí bàyàn lọ́kàn jẹ́ gan kò ṣe ìròyìn tí kò ṣe máa ròyìn síta ni ìròyìn tó ń dòyàn ìròyìn tó ń káyàn lára ni ṣùgbọ́n ẹ̀yin lè ní lọ́kàn wípé àwọn èèyàn yìí wọ́n ń jẹun tó wù wọ́n lọ́hùn tàbí at least nǹkan tí ẹlẹ́wọ̀n ń jẹ òun náà ni wọ́n ń jẹ tàbí wọ́n fún wọn lóúnjẹ gidi at least kéèyàn ó fún yàn ní búrẹ́dì kó má fi bọ́tà sí ṣùgbọ́n kó fún yàn ní pure water ó ṣàǹfààní ju engine oil láti máa fi jẹ òkèlè lọ ìdí ni wípé engine ọkọ̀ ni wọ́n ń dà sí kò yẹ àlàáfíà ọmọnìyàn lélẹ̀ tó túmọ̀ sí wípé báwọn èèyàn yóò bá fẹ́ jẹ́ wọ́n ń fi tìpátìkúùkù fọ́ọ̀sì wọn láti jẹ ni ẹjá béèrè lọ́wọ́ ara wa pé irú orílẹ̀-èdè wo la wà ǹjẹ́ àwa jẹ̀bi tàbá sọ pé a fẹ́ kò ní irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí tẹ́nìkan kan ò gbọ́ ni Yorùbá fi máa ń sọ wípé ẹrú kú ìyá ò gbọ́ ọmọ kú ariwo gbalẹ̀ ó gboko àwọn èèyàn wa wọn ò gbádùn níbi tí wọ́n wà ẹ̀rí tó dájú fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ní ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetes lélẹ̀ tó túmọ̀ sí tí ilé ìtọ́jú àjọ DSS tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ń pé majority wọn òun náà ló ní àìsàn ìtọ̀ ṣúgà lédìké ní tiẹ̀ pẹ̀lú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ó jẹ́ kó yé wa wípé ó dàbí ẹni pé ó ti fi ẹsẹ̀ òsì ẹ̀ ó ti fi ṣèṣe nítorí pé ó ń tẹ̀ yẹ́nkẹ́yẹ́nkẹ́ ní àfàìmọ̀ kó má ti ní fracture ní left leg ẹ̀ lélẹ̀ tó bá àyàn lọ́kàn jẹ́ ẹsẹ̀ pé nígbà tó fi máa kúrò níbí oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń ṣe àwọn èèyàn wa níbẹ̀ lélẹ̀ tó lòdì sófin ká sọ pé adájọ́ ò sọ ní àná wípé kí wọ́n gba lọ́ọ̀yà láàyè láti fojú kàn wọ́n àjọ DSS ò fààyè sílẹ̀ fẹ́ nìkankan láti fojú kàn àwọn èèyàn yìí látọjọ́ kínní títí di àná tí í ṣe ọgbọ̀njọ́ onílọ́jọ́ kọkànlélọ́gbọ̀n tí àwọn èèyàn yìí ti wà ń bẹ̀ ẹjẹ́ àjọ fi jóná wò ó ẹ̀bà fùfú láì sọ́bẹ̀ pẹ̀lú engine oil kí ni condition àwọn èèyàn yìí kí ni condition wọn fẹ́ jẹ́ ilé dùn yẹn ó sì bani lọ́kàn jẹ́ gidi kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bákan náà kó tó di pé màá máa lọ ẹ jẹ́ kí n sọ fún gbogbo èèyàn ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho tó wà ní orílẹ̀-èdè Republic of Benin pẹ̀lú ìwádìí tí mo ṣe wọ́n jẹ́ kó yé wa wípé gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ àti báwọn agbẹjọ́rò ṣe sọ fún wa wípé ìlànà ìgbẹ́jọ́ àti ìṣẹ́jọ́ wọn ní Republic of Benin kò bá tiwa lórílẹ̀‐èdè Nàìjíríà mu tiwa lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ní ká rojọ́ fún agbẹjọ́rò kágbẹjọ́rò gbẹni ẹnu sọ̀rọ̀ nílé ẹjọ́ láti defend ẹni ṣùgbọ́n ti Republic of Benin òun ò rí bẹ́ẹ̀ adájọ́ òun náà ni ó ní àṣẹ àti agbára ohun tí a mọ̀ ṣe wá lélẹ́yìí òun náà ni wípé ẹ jẹ́ ká fìgbàgbọ́ wa nínú ètò ìdájọ́ ètò ìgbẹ́jọ́ orílẹ̀-èdè Republic of Benin ẹ jẹ́ ká mú ní ọ̀kúnkúndùn ká ní ìgbàgbọ́ ká sì ní lọ́kàn wípé wọn ò ní fẹjọ́ ṣègbè ká sì ṣe ìjẹ́rìísí wọn wípé wọn ò ní wà compromise lélẹ̀ tó túmọ̀ sí wípé àtòní àtọ̀la wọn ò ní pa àdéhùn dà láti ṣe ń tí ọ̀tọ̀ àti ń tà fẹ́ láti yọ̀ǹda olóyè Sunday Igboho mo láǹfààní àti sọ wípé dojúmọ́ oná níjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń sa gbogbo agbára wọn láti rí i pé àwọn èèyàn yọ̀ǹda olóyè Sunday Igboho fún àwọn kí àwọn ó wá fìyà jẹ lórílẹ̀-èdè Nàìjíríà Yorùbá ní Jímọ̀ tí ó da Àlàmísì ni yóò fi hàn bí yóò ṣe rí fún olóyè Sunday Igboho náà láti ń rí
lára àwọn omíyalé òun náà láti ń rí lára Nnamdi Kanu yìí lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹjẹ́ á kún fún àdúrà ká sì kíyèsí àwọn ìhùwàsí wa n bá sọ wípé àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn ní orílẹ̀-èdè Kútọ́nù tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tí wọ́n sì kú ń bẹ̀ n bá sọ wípé pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run kì í ṣe pé ẹ̀ ṣàtìlẹ́yìn mọ́ o ìbánikẹ́ yọ̀ǹda orílẹ̀-èdè Republic of Benin for now kí kálukú wọ́n gbalé lọ ẹjẹ́ àfọkàn sí wípé àwọn ọmọ Yorùbá ni wọ́n ń bẹ lájàṣẹ́ àwọn náà lọ́pọ̀ ní Kútọ́nù ẹjẹ́ á fi àtìlẹ́yìn tó kù sílẹ̀ fún àwọn yẹn ìdí ni pé orílẹ̀-èdè Republic of Benin gẹ́gẹ́ bá àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń bẹ ń bẹ̀ bí wọ́n ṣe bá èmi Àkàndá sọ bí wọ́n ṣe ṣàlàyé torí mo ṣe ọ̀pọ̀ ìwádìí wọ́n jẹ́ kó yé mi pé orílẹ̀-èdè Republic of Benin kò ní ìgbàgbọ́ àbí kò fààyè gba tí wọ́n ń pè ní protest kó máa jẹ́ wípé ọwọ́ ara wa òun náà láfi ba nǹkan ara wa jẹ́ òun náà ni mo ní kí n ṣàlàyé fún yín pé ẹ jẹ́ ká ṣàkíyèsí ìrìn wa ẹ jẹ́ ká ṣàkíyèsí ìgbésẹ̀ wa lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ jẹ́ ká ní fọkànbalẹ̀ wípé olóyè Sunday Igboho ń bẹ ní àlàáfíà nǹkan ò ṣe nǹkan ò dẹ̀ ní ṣe ìdùnnú wa ni wípé wọ́n fún ìyàwó ẹ̀ láǹfààní láti máa fún ní oúnjẹ ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ jẹ́ àgbà wípé olóyè Sunday Igboho ó wà ní àlàáfíà ó dẹ̀ wà ní safe hand nǹkan kan ò lè ṣe so àdúrà òun náà ní ká máa fi ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ Lédìké Omíyalé Táíwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká fi àdúrà ran àwọn èèyàn yìí lọ́wọ́ kò sí nǹkan tí wọ́n ṣe tí kò fi àyè béèlì sílẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àgbà wípé lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n bá rán wọn níṣẹ́ ẹrú ni wọ́n fi jẹ wọn ò kí ń fi tọmọ jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti sọ̀rọ̀ nípa àwọn èèyàn wọ̀nyí mo sọ̀rọ̀ nípa àwọn ẹbí wọn pé ká gbìyànjú láti dìde ìrànlọ́wọ́ sí wọn ìwọ̀nba àwọn èèyàn tó dìde lágbára Ọlọ́run ọ̀la tí í ṣe ọjọ́ ìsinmi òun náà ni mi ò ní sọ nípa rẹ̀ mọ́ òun náà ni màá dẹ̀ yọ̀ǹda ìwọ̀nba owó tó wà lọ́wọ́ mi màá yọ̀ǹda ẹ̀ fún àwọn tí yóò fún àwọn ẹbí wọn lágbára Ọlọ́run wọ́n dẹ̀ padà wá fi ààbò jẹ́ lágbára Ọlọ́run àwọn ni wọ́n ní èmi kọ́ ni wọ́n ní èmi Àkàndá ò sì ní jègún mọ́yán lóòótọ́ ó yẹ ká sọ nípa rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ọ̀rọ̀ nǹkan tó padà tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho ìyẹn náà ni kálukú wa ń bá káàkiri ni ó jẹ́ kí a pa ọkàn pọ̀ sọ́nà kan mọ́ ó ní ó jẹ́ ká lè máa sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ wọn àti pàápàá majority ń béèrè wípé àwọn èèyàn tó wà látìmọ́lé báwo ni wọ́n ó ṣe gbowó adẹ̀ jẹ́ kó yé wọn wípé àwọn kọ́ àwọn ẹbí tí wọ́n fi ilẹ̀ ńlé ni n tó ṣẹlẹ̀ sí wọn látìmọ́lé òun náà lẹ ti gbọ́ yìí tó bá sì wà lọ́kàn yín tí ẹ̀yin náà fẹ́ ṣe fún àwọn ẹbí wọn pẹ̀lú ògo Ọlọ́run ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 +234 904 851 9362 ẹ má pè mí tẹ́ bá pe nọ́mbà mi kò ní lọ láéláé WhatsApp nìkan náà láti láǹfààní àti gbọ́ra wa láti láǹfààní àti bára wa sọ̀rọ̀ ẹ má gbàgbé àdúrà ló pa Kristẹni àdúrà òun náà ní dààmú mẹ́nẹ́ ọ̀pọ̀ èèyàn ní ń béèrè wípé ṣé kò sáwọn alágbára nílẹ̀ Yorùbá ni kí ló dé tí wọn ò dìde kí ló dé tí wọn ò ṣe léyìí oríṣiríṣi ìròyìn ni mò ń gbọ́ pé àwọn tí wọ́n nígbàgbọ́ wípé àwọn lágbára nílànà ìbílẹ̀ wọ́n ń dúró de káyẹ̀sẹ̀ wá bá wọn eléyìí yóò kù díẹ̀ káàtó nǹkan tí wọ́n bá ní ló fi máa ń ran ilẹ̀ lọ́wọ́ tó bá jẹ́ pé àwọn èèyàn yìí lágbára lóòótọ́ ní tìbílẹ̀ tí wọn ò bá lò báyìí àgbà wípé wọ́n lágbára ìdí ni wípé a kì í júbà fògùn sínú rọ̀run ẹni tó lágbára tí ò lò nígbà tí ìdánwò dé sáwọn èèyàn rẹ̀ because àwọn tí wọ́n jẹ́ alágbára lọ́jọ́ àná bí nǹkan bá dìde sí àwọn èèyàn wọn wọ́n máa ń dìde láti kojú ẹ̀ wọ́n máa ń dìde láti fàyàrán wọ́n máa ń dìde láti gbìjà ilẹ̀ wọn wọ́n máa ń dìde láti dáàbò bo ilẹ̀ wọn ní tẹ́ ẹ bá wá lágbára lónìí tẹ́ ẹ lẹ́ lóògùn lónìí tẹ́ ẹ lẹ́ nígbètúgbètú àbí nǹkan àbákarabà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá lò fúnlẹ̀ Yorùbá shame on you. Àkàndá Ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi ẹ láìkì kẹ́ fọ́lọ̀ péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live ẹ wá èdè Yorùbá TV ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí ìgbà tí wọ́n tún padà wá láti tún mú tuntun wá fún yín lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ àti nǹkan míì tó jẹ́ tuntun àánú Ọlọ́run aláyò ní fi ń sílẹ̀ iná ò ní tán wo yín ẹ̀ ní nàkàntán kẹ̀ẹ́tórí kan wá láti dààmú ò ní dé báyìí o orele òdele odò kòkòdóko ó tó kó òròkòdóko ìrókòso kò ní jẹ́ tí ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá ti ṣe wí àràgbá kò ní jẹ́ tí àwa tó sì bá náà ẹ fàdúrà ràn wá lọ́wọ́
káwa náà ó nísinmi. God bless you all. àná ọlọ́wà alayò ní fi sílẹ̀ ó dàbọ̀ ó dìgbà kan náà.